gbogbo bí mo ṣe ń bá Káyọ̀dé sọ̀rọ̀ tí mo fi ìtara sọ̀rọ̀ ńláńlá jáde wípé mo ti máa ṣírí ẹ òrùbẹ́ mi ò mọ̀ ní ibi tó káwọn ọmọ mi ló bá ń ká àwọn ọmọ mi wá àwọn ọmọ mi kankan ò kú Ọlọ́run ò sì pọ̀ mọ́mọ́ ń lójú Káyọ̀dé ò sọ kankan ó jẹ́ kí n sọ gbogbo ẹ̀ tán nígbà tó dípò mi ti ń lọlẹ̀ díẹ̀ nígbà tó mi lọlẹ̀ díẹ̀ yìí ọpọlọ mi sọ fún mi pé tó bá tiẹ̀ wá kí ẹ̀ mọ́lẹ̀ tó fún ẹ lọ́rùn pa tó kú àtọmọ ọmọ èwo ló fẹ́ rí inú wọn òótọ́ má dé ní ohùn mi ti wá ń lọlẹ̀ mo ti ń sunkún ó ní èní nǹkan lọ́jọ́ ẹkún ẹ̀ ọjọ́ ẹkún ẹ̀ sún síwájú ni sì gidi sì ní ọ́ tó ní kán gbóhùn lọ sódò lọ wẹ̀ a ní o mọ̀ pákùnrún ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀ tó ti mọ̀ pé àwọn ọmọ rẹ̀ òkú ó yẹ tó ti mọ̀ pé àwọn ọmọ rẹ̀ mo lọ kó wọn ta ni nígbà tó ti wá mọ̀ pé mo lọ kó àwọn ọmọ rẹ̀ ta nísìn kí ló tó mọ̀ evidence wa kó gba kóòtù lọ àbí police station kó sọ wípé o ti mọ̀ pé táwọn ọmọ rẹ̀ wà fáwọn ọmọ rẹ̀ òkú òpònú aláìnílàákàyè ọlọ́dẹ orí ó dẹ̀ pọ̀jù orí ẹ̀ ti dé sí o ti ní mẹ́ńtà bó o bá ní mẹ́ńtà ni o ò ní máa sọ gbogbo ọ̀rọ̀ kátikàtí eléyìí tó ń sọ látàtàrọ yìí jẹ́ ń sọ fún ẹ èsì tó ti wá mọ̀ ìpọ́n ọmọ rẹ̀ òkú ní ìsìn báyìí ó wàá sọ bí táwọn ọmọ rẹ̀ bá wà ó sọ fún mi báyìí ibi tí mo tọ́ ọmọ rẹ̀ sí ó sọ fún mi báyìí bí bẹ́ẹ̀ kọ́ wò gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní tó ń wá nídìí àkọsọ wàá pàdé ẹ̀ǹdí sí òwúrà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àti ṣeun ó bá dìde nígbà tó dìde ó wọ ṣòkòtò ẹ ó wẹ̀wù sí èmi náà sì dé pé lẹ́nu ìṣá kó tó pa mímí ga pa áàfù lára ó wọ ṣòkòtò èmi náà wọ ṣòkòtò mi èmi náà dìde mo sáré bọ́ síbẹ̀ mo sáré wọ sọmọ wẹ̀wù sí olóòtú ẹ̀ sì dá bẹ́ẹ̀ yẹn ó tún múra ìjà ó fẹ́ bá mi jà mo ní rárá gómìnà paná kí n bẹ́ẹ̀ dá ni ó rò bí àwọn àna mi máa wò ẹ̀ràn kò jọ rárá ṣé kí n tún wá pa ẹlẹ́rìn kan Káyọ̀dé kí n pa ẹlẹ́rìn kan fọ́tò àwọn ọmọ mi wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni láti orí ìkíní ìkejì ìkẹta ìkẹrin ló wà lọ́wọ́ mi so n bò dé ṣe ń wò mí yìí wọ́n rò bí èmi nìkan ló wà lọ́wọ́ mi o ó wà lọ́wọ́ àǹtí mi ó wà lọ́wọ́ pásítọ̀ àǹtí mi ó wà lọ́wọ́ gbogbo àwọn tó ti mọ̀ sọ́rọ̀ ìdílé wàá dúró jẹ́ sọ fún ẹ tó o bá pa mí lálẹ́ ìgbó ṣe wáyé ẹbẹ tí mo kú ọ̀dọ̀ pa mí ó dẹ̀ máa jẹ́jọ́ ẹ̀ ní òkú mi máa tán tẹ̀ ní òkú mi máa pa ẹ́ padà ní ní ẹ̀rí wèrè dìde ni ìgbà tó gbà yẹ ẹ kú òkú yẹ lọ bá kinní kan ọ̀dẹ̀ aláìláàkáyà aláìmoore àfibí sólóore oore wo ló ṣe mí Káyọ̀dé oore wo ló ṣe mí oore tó ṣe mí tó gbọmọ lọ́wọ́ òun sóore tó ṣe mí mo bímọ 4 ó ti ẹ̀kọ́ 2 ń bẹ̀ kó fi 2 lẹ̀ fún mi ó máa dájú léèyàn o Káyọ̀dé ókè bá a ṣe ń sọ̀rọ̀ yìí Káyọ̀dé náà sọ̀rọ̀ burúkú sí mi kò fẹ́ dá mi náà tẹ́lẹ̀ o ó sì fẹ́ ná mi àmọ́ tó ní pé mo ti dìde sóhun tí mo ní jẹ́ kí n sọ fún ẹ jẹ́ n sọ fún ẹ ìwọ gan á má pa ara ẹ̀ tẹ̀sẹ̀ ṣe ń yá tán ni ó dẹ̀ ní diabetes ó sì mọ̀ pé tọ̀ ṣúgà ni ó wá wò mí sí pé òkú òní yàrá ni ó kàn gbà sí ti rúùmù lónìí nínú wa nu yàrá mo lẹ́jú kẹ́kọ̀ọ́ mi láti ilẹ̀kùn lẹ́yìn mo sùn lọ nígbà sílẹ̀ mọ́ ó gbálẹ̀kùn náà ni ó gbálẹ̀kùn àtìlẹ̀ tẹ̀tẹ̀ mọ́ ni bá ṣílẹ̀kùn ló bá wọlé ló bá ní. ìgbà wo ẹ kún mọ̀ pé ní parọ́ fún yín èmi fún alára mi ò ní parọ́ mo dẹ̀ máa fi àwọn ẹlẹ́rìí gbé nídìí ṣẹ́rí kí n tó wà lọ́wọ́ mi arthritis tó ń ṣiṣẹ́ fún ṣẹ́tìrì rheumatism arthritis kan tó ń ṣiṣẹ́ fún mi kan tó ń ṣiṣẹ́ fún mi ultimate ní kí wọ́n á polówó ẹ̀ fún yín wọ́n jẹ́rìí sí pé olúwa ṣe wọn máa kàn tó àwọn gbé fún ẹ ṣe wá wí kí ní ọ̀sà yìí o tó fẹ́ polówó ẹ̀ fún ìwọ tí ọ̀sà bá ń wọ́rì ìwọ tí ọ̀sà ń wọ́rì ẹ̀ come and buy it èmi parọ́ fún yín ìwọ tí ọ̀sà bá ń wọ́rì wàrà ṣé kí rheumatism yẹn ó wá pẹ̀lú kínní mi o ṣẹ́tìlẹ̀ ó wá pẹ̀lú kínní mi èlé rà pẹ̀lú eléyìí èlé máa fi sómi gbóná tàbí kí ẹ máa fi sógi powder lélẹ̀ ìyẹn ointment ẹ̀ ni àwọn yẹn rà bó ṣe wà ilé méjì náà tó wọ́n dà nísìn àpilẹ̀ voice note yẹn fún yẹn fún mọ̀ pé mo ti play ẹ̀ sórí TikTok so ṣẹ́tìlẹ̀ báyìí ṣẹ́tìlẹ̀ yàgbà báyìí so mo tún fẹ́ sọ fún yín nípa àwọn kìíní tẹ̀ wọ́n lòkè ṣe rí diclin èlé tẹ̀ wọ́n diclin yìí bó ṣe wà lọ́wọ́ mi yìí àwọn èèyàn tí wọ́n á rà wọ́n tẹ̀ sí ń jẹ́ ìsìnkú àti ṣó bẹ́ẹ̀ ṣe ròyìn yẹn náà ló ṣe rí so diclin yìí wọ́n rò pé ẹlòmíì tó kọ́ máa nídìí ní láì fóònù
1 litre 3 litre ilé báyìí 3 litre ni 3 litre ni bó ṣe wà yìí ṣe ti rí 1 litre 30,000 ni 3 litre mo á chip ẹ̀ fún 70,000 ni ẹ wọlé infection 1 litre 25,000 3 litre ìlú wa pè 60,000 ó sọ price ni bẹ́ẹ̀ ni ilé iṣẹ́ olúwa ṣeun àti náà ni alóògùn fún diabetes ṣe ti rí fún diabetes ẹ máa lárí inú voice note ẹ máa gbọ́n bẹ́ẹ̀ ó ní gbogbo nìṣe rí ṣe ti rí gbogbo nìṣe ok a ní fún superman a dẹ̀ ní always guiding ìjáwọ́ ìjà òsì always guiding ìwọ tó bá kó o fẹ́ lóyún má lo àgbo infection mi o ìwọ tó mọ̀ pé infection ṣe é tó bá jẹ̀ sí ń lò jọ́ torí ọlọ́run máa lọ rà dáàbò bo àyàn náà ò ní kó bá wa yín lóògùn ṣẹ́yún o àǹtí kan tí wọ́n ní díẹ̀ mí ní ìsáǹtí ṣe sọ pé oògùn infection máa kílè gbogbo ilé ọmọ rẹ ni torí tó bá lọ lo oògùn ṣẹ́yún mi ìlú oògùn ṣẹ́yún mo lé wọn dànù ní ẹni tó sì lóyún fún kò ṣeé sọ o mọ̀ pé òun tó nǹkan lọ́wọ́ lọ ṣe fún bẹ̀rẹ̀ pẹ̀lú kí tó ẹsẹ̀ wá rí eléyìí díklé yìí kékeré rí 20,000 mo tọ́ fẹ́ sọ fún nípa eléyìí ọ̀pẹ́ yìí special àwọn tó ń lò wọ́n ń ròyìn ẹ̀ pé àti ṣeun ọ̀pẹ́ yìí special yóò special gan ṣẹ́tìrì ọ̀pẹ́ yìí special ṣẹ́tìrì ọ̀pẹ́ yìí special onílé kékeré rí 20,000 ní láyìn 25,000 naira gbogbo tó bá ti máa wórí ẹ̀ nínú anything ni mo sọ fún ẹ ẹ̀jẹ̀ onírọ̀ tó máa sọ pé lẹ́dùn wà lọ́rùn àwọn tó lè jẹ́rìí sí wa ṣé wá rí ilé yìí mo sọ pé ọ̀rọ̀ wà lórí ẹ̀ mi dédé máa ta o kí ni typhoid rí typhoid ló fẹ́ pa mí àgbo diabetes àgbo infection gbogbo ẹ̀ ni mo múra sí mo bá fi ní ìmọ̀ pé mi gbọ́dọ̀ fúnra mi gan mo ti ní typhoid mi tó ọ̀tá táwọn mú káàkiri typhoid tó ti wọ mi lára dáadáa ọlọ́run ló yọ mí ṣẹ́ẹ̀dì ń tẹ́ lórí ṣẹ́ẹ̀tì lọ́wọ́ mi liquid ẹ̀ ilé powder ẹ̀ atomacasolate ṣe wá rí eléyìí tó fẹ́ sọ fún yín olóògùn ojú ó ti dé padà ó dé kókó mọ̀ èyí tí mò ń ta owó tó ga lára nìkan ní díẹ̀ mi oògùn ojú ni mo sọ fún pé mi kọ́ ni mo ń produce àmì mi ni mo ń ta mo jẹ́ fọwọ́ ẹ̀ sọ̀yà ẹ̀yìn tèmi ẹ bá mi rajà wọ́n ní ṣe mi ṣe ṣèṣì ni lóògùn fibroid wọ́n tó bá ń fibroid wọ́n tó nílò eléyìí pẹ̀lú infection wàrà eléyìí pẹ̀lú kidney infection fibroid wá sí kọjọ mo ń ta wọ́n níta ẹ̀ o ẹ̀tọ́ níta ilé fibroid ó kàn jọ̀gbọ̀n owó ìmọ̀jú náà ẹ̀dá fẹ́ ra àgbo lọ́wọ́ wa ẹgbàá tó nọ́mbà yìí 081-0879-2787 lẹ́ẹ̀kan sí 081-0879-2787 ẹ ṣé. mo bá wọn máa lò nígbà tí mo ti ń bí wọn mo ti mọ̀ pé wọn nígbà yẹn ní gbogbo òru yẹn mo ti bá pásítọ̀ wa mo ti bá chat wípé mo ti sọ̀rọ̀ káyọ̀ ti mọ̀ pé mo ti mọ̀ fáwọn ọmọ òkú o wípé àti ṣe kí ni mo sáà ṣe àwọn voice notes kan sí wọn kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n dẹ̀ sọ pé that is no good bá ti ń bá mi sọ pé kí n pe àwọn káwọn ní kíní ẹ̀ lọ́wọ́ ní òkè so mi ò wulẹ̀ ṣe kíní ṣé ìgbà tí àwọn á sọ̀rọ̀ lọ bóyá ó ṣe dé tó fẹ́ máa bá wọn sọ mo kọ̀ pé láti pásítọ̀ ni kí wọ́n lè máa gbọ́ nǹkan tí ó ń sọ mo ìbùn báyìí wọ́n kàn píkì ẹ̀ ni ó kàn mí ó ṣe kó sọ fún gbégbá òní mo kọ́ àwọn èèyàn fún un so ó sọ yẹn mo kàn dá ìfọ́ oníṣẹ́ bí wo ni mo bá sọ̀rọ̀ gbọdọ̀ ń pe jáde pásítọ̀ ni mo ní àtìgbà tí mo ti bí mo ti bá àwọn ọmọ mi kú ó ń gbà lórí píkṣọ àwọn ọmọ yìí mo ṣe píkṣọ tí mo ṣe kì í ṣe àwọn ọmọ mi ni ṣé kì í ṣe àwọn ọmọ mi ni táwọn lè gbọ́ àwọn ọmọ mi fún ọmọ 4 kò sì gbà 4 lọ́wọ́ mi tóun bá jẹ ti bí ó sọ fún ọmọ òun kú ló sì mọ̀ pé ọmọ òun ò ẹ̀ṣẹ̀ wo ló ń ṣe ẹ̀gàn tó le tó bẹ́ẹ̀ tó rò pé nǹkan tó yẹ kó fi san fún òun nìyẹn Káyọ̀dé ó mọ̀ burú léèyàn o kì í ṣe pé mo burú léèyàn ọ̀rọ̀ tó sì bá mo kó mo rò wá ọ̀rọ̀ tó bá mo kó mo rò wá o ọ̀rọ̀ tó sì wà nílẹ̀ yìí láìsí tá a dà pẹ̀lú gàárì ni o àfi ká farabalẹ̀ sá bí bẹ́ẹ̀ kọ́ kò sí bá ṣe tẹ gàárì lẹ́bà tá à ní pàdé ráìsì ń bẹ́ẹ̀ bá a sì ní ráìsì á bá gàárì pàdé kì í ṣẹ̀bi mi o Ṣàléwá kì í ṣẹ̀bi mi o ẹ̀bi ta wá ni
ṣáà máa wo ohun tí tó bá tásìkò àti sú irọ́ máa là, tó bá tásìkò àti sú fún irọ́ máa là. Àsìkò àti sú náà la wà yìí, ká ò dìde ká gbọ́mọ wa padà. Kì í ṣe pé àti gbọ́mọ padà ní wàhálà, bí i ṣe wípé mo ti tọwọ́ bọ̀wé. Irú ìwé wo lo tọwọ́ bọ̀, Káyọ̀dé? Ìwé pé òní fún òní bá mi gbọ́mọ mi padà bọ̀. Ìwé wo lo tọwọ́ bọ̀? Ọmọ Ṣàléwá, o ṣe láǹfààní àti bímọ sí bó ṣe wà. O láǹfààní àti bímọ 2 mẹ́ta sí o. Jẹ́ kí n lọ gbalé fún ẹ nílùú yín. Lọ́dọ̀ ọ̀nà tó sísá ẹ̀. Bẹ́ẹ̀ ni, kó máa gbé bẹ̀, kó máa lóyún, kó máa bímọ bẹ̀. Wò ó, bí bẹ́ẹ̀ kọ́, ikú lèmi àti ẹ fi ń ṣeré o. Ikú bíi ti báwo? Ikú bíi ti báwo? Ẹ gbọ́mọ lọ́wọ́ mi, ẹ tún fẹ́ pa mí. Káyọ̀dé, ọdún tí mo ti pàdé ní kí n ti mọ̀ pé mo ti sórí gbé o. Káyọ̀dé, ò bá mi sùn lé, ò bá mi sùn lé, ò bá mi sùn lé. Okay, mo yọ̀ǹda gbogbo ìdènà tí mo gbé láti ẹ fún mi lóbìnrin yẹn, mo yọ̀ǹda mẹ́ta yẹn kú fún yín. Ó sì tó olórí gbà ń bẹ́ẹ̀. Sórí àwọn àkọ́bí rẹ̀ àti kejì bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí, wọ́n ti wà ní Amẹ́ríkà. Àwọn obìnrin méjì yòókù, àwọn ló wà ní Nàìjíríà. Láìpẹ́ láì jìnnà yìí, àwọn náà tó lọ sí Amẹ́ríkà. Ẹ dẹ̀ gbọ́mọ lọ́wọ́ ọlọ́mọ. Ẹ gbọ́mọ lọ́wọ́ ọlọ́mọ. Kì í ṣe pé mo fẹ́ gbọ́mọ lọ́wọ́ ọlọ́mọ. Kí ló wá ṣẹlẹ̀? Gbogbo ìgbà tí mo fi ń wá sí ìlú yín yẹn, mo ti níyàwó o. Mo ti níyàwó, mo dẹ̀ ti bímọ. Mo ti níyàwó, mo dẹ̀ ti bímọ. Bẹ́ẹ̀ ni, mo ní ìyàwó, mo dẹ̀ ti bí ọmọ ológun. Bẹ́ẹ̀ ni, ìyàwó òun ó sick, ó wà ní hospital. Òun pàdé arábìnrin kan. Arábìnrin yẹn ló sanwó hospital ìyàwó òun. Bẹ́ẹ̀ ni, tó sì kí ni tó sanwó operation ìyàwó òun. Operation yẹn padà jásíkò ìyàwó òun kú. Ọmọ kan ṣoṣo tó òun tó bí. Kò pẹ́ sígbà yẹn, òun náà tẹ̀lé. Ọmọbìnrin tó help mi jọ́ yìí, òun ló dúró tì mí láti ṣe wọléwọ̀de. Nígbà tó yá, mi ò lè kẹnu sí i, torí kì í ṣe level mi. Ó lówó lọ́wọ́, ó jù mí lọ lọ́jọ́ orí. Tí ìṣẹ́jú 2 tí ṣe 3 tí ṣe 4 ló gbà lọ́wọ́ mi. Ọ̀rọ̀ yìí pọ̀. Ọ̀rọ̀ kì í tóbi ká fọ̀bẹ̀ bù. Sọ fún mi. Ó sì pẹ̀lú jìnnà. Ọjọ́ tí mo lọ sí ọ̀dọ̀ wọn ọjọ́ kan, ló ń bá mi ṣeré pa, àjọlájọṣepọ̀. Àjọlájọṣepọ̀ tán, wọ́n láwọn ti lọ́ọ̀fù mi, ṣé màá fẹ́ wọn?